Ìyábọ̀ Òjó ti 42. My first child is going to 30 years. I'm a grandmother of 3. Mi dẹ̀ rò pé mo jáde mo wá sọ nǹkan pa ọmọ mi rí. Àbí mo wá jẹgbẹnyẹ I'm a grandma mi. Because Ìyábọ̀ Òjó is a pathetic beggar. Àwọn oníbàárà ní gbogbo doings Ìyábọ̀ Òjó move. Doings Ìyábọ̀ Òjó irritate àwọn èèyàn gidi láwùjọ. Go to Abuja, nobody likes Ìyábọ̀. Go to anywhere in the world, nobody likes Ìyábọ̀. Àwọn tó ń tẹ̀lé, àwọn tó ń rò pé ó jẹ́ èèyàn pé bóyá máa fún wọn connection. Because when she was actually mentioning my name, I kept quiet. And ó dà pé Ìyábọ̀ ọmọ yan wọn ò believe that kó sọ̀rọ̀. That was ìgbà tí àwọn èèyàn tí wọ́n stupidly follow ẹ̀ tó ń rò pé ó jẹ́ èèyàn. Nígbà tẹ́mi ń jó tajà níbo ni Ìyábọ̀ Òjó wà? She was rotting and wasting away. Ìyábọ̀ Òjó tí òrówó ra wig. Fóònù tó wà lọ́wọ́ gbogbo yẹn mọ́ lónìí. Go and check Ìyábọ̀ Òjó 2014. Go and check LIZZY ANJORIN 2014, 2016, 2018, 20. Go and check. Nígbà táwọn travel lọ show fíìmù kiri. Ìyábọ̀ Òjó tí òrówó jẹun. Tó bá dalẹ̀ tó bá tún ṣá. Mo ń jó mo fi ń polówó aṣọ mi ta ló máa like Ìyábọ̀ Òjó tó ń ṣolóṣò kiri. Nígbà táwọn ń ṣiṣẹ́ táwọn ń jó táwọn polówó ọjà. Ìyábọ̀ Òjó was bullying one politician like that, carrying politician up and down. The wrong side of life ni Ìyábọ̀ Òjó máa fi ń trend. Nígbà táwọn ń ṣiṣẹ́ aṣẹ́wó ni Ìyábọ̀ Òjó ń ṣe kò dẹ̀ hide. So who would our right sense or right senses prefer ẹni tó ń ṣolóṣó than ẹni tó ń ṣiṣẹ́? Tá bá sọ̀rọ̀ nípa beauty, kí Ìyábọ̀ Òjó kọ́kọ́ dirú ṣùkú tó wà lórí mi iná káwọ́. Kí Ìyábọ̀ Òjó wá ṣe Facebook, kó má bọ̀ kó wá ṣe Facebook live. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀. Tí Ìyábọ̀ Òjó bá wálé ayé ní 1 million times, kò tí lè tó pátá ìdí mi tí mo ti bọ́lẹ̀ pé mi wọ̀ mọ́. Ẹgbẹ́ ìṣù kọ́ niyán, ajura wa lọ ti jàkadì kọ́, no be mouth, no be bragging. Ìyábọ̀ Òjó mọ reason tó ṣe ń bọ̀ tá mi lórúkọ jẹ́, ba business ọ̀tá mi jẹ́, máa ṣàṣekà fọ́tà. She knew mi ní gbogbo ọ̀nà, kì í ṣe Ìyábọ̀ Òjó nìkan. Ẹ lọ wá ní gbogbo Nollywood in both English and Yoruba. Gbogbo ẹnu ni mo fi sọ because I don't brag, because oníṣòwò ni mí. Tó ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí, bó ti sọ wípé òun jẹ́ grandma of 3, wípé ọmọ òun ti bí ọmọ 3. ẹ̀yin èèyàn wa, kí ni o tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí LIZZY ANJORIN sọ nípa Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí? Tí ẹ bá lérò ẹ̀yin èèyàn wa, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Àṣà àtijọ́ tó ń ṣe kéèsì Ìjẹ̀ṣà, ẹ lọ wo aṣọ tó wà lọ́rùn Ìyábọ̀ Òjó, full rubber ni Ìyábọ̀ Òjó wọ̀, full rubber. Aṣọ tó ń dalẹ̀ létí títì ni Ìyábọ̀ Òjó wọ̀. I'll go and look for the video and post it. She was nobody. Ìyábọ̀